orílẹ̀-èdè wo ni wọ́n ti ń dìbò tó ń dogun tó ń di wàhálà báyìí? Ogun ni ilẹ̀ Yorùbá dẹ̀ ni. Ṣé wọn ò kí ń dìbò ní north ni? No, ṣé wọn ò di governorship election ní north ni? Ó ṣe pé tó bá ti fẹ́ dìbò nílẹ̀ Yorùbá, Hausa tó jẹ́ APC á wá, Hausa tó jẹ́ NDC á wá, apá bí ọ̀nìyàn ó kúrò ní Cross River ó wá sọ́ṣù. Bí gómìnà aláìmọ̀wọ́nká Ẹdó bóun náà ṣe wá nìyẹn, wọ́n ṣe ilẹ̀ Yorùbá ní gbogbo wọn tí wọ́n máa wọ́n ń pàdé. Kí ló dẹ̀ fà á? Àwọn adarí wa. A ní ìṣòro kan nínú ìlú yẹn o, àwọn adarí wa gangan ní ìṣòro wa o. Àwọn ni wọ́n máa ń kẹ́ran mérò látàrí òṣèlú. Nínú òṣèlú yìí, àwọn àti Haúsá wọ́n máa di pàdí. Tó bá ti jẹ́ pé ẹgbẹ́ òṣèlú APC àbí ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan tọ́jọ́ wa, wọ́n máa di pàdí, wọ́n bá pa ọmọ ìyá wọn tọ́kọ̀ kan wọn. Ibi tí ìṣòro ti wọlé Yorùbá nìyẹn. Wọ́n ẹ̀ṣẹ̀ máa ṣe o. Ọmọdé ò bàbá ìjọ àbá àrọ́bá. Láti bẹ̀rẹ̀ wá bí wọ́n ṣe ń ṣe nìyẹn. Ọjọ́ ọ̀la fẹ́ wá bọ́ nínú gbogbo wàhálà yìí. Àwọn tó jẹ́ adarí títí wa nílẹ̀ Yorùbá, àwọn gọ́gọ́gọ́gọ́gọ́, àwọn ló ń ba ilẹ̀ Yorùbá jẹ́. Ṣèmi torí òṣèlú báyìí wọ́n ń wọlé wọ́n lọ yin àwọn ènìyàn. Ṣé ọmọ Ìgbò ló wá yin wọ́n ni? Ṣé ọmọ Fúlàní ló gbé ìbọ̀sílọ́ tó wá yin àwọn èèyàn ni? Ẹ wo ẹni tí wọ́n rán wá láti Èkó yẹn, ṣe bọ́ ọmọ Yorùbá ni? Ẹni tí wọ́n rán wá láti Èkó pé kó wá pa spíkà, ṣe bí ọmọ Yorùbá ni? Torí owó ó ti gbowó tiẹ̀ sọ́wọ́. Tó bá dẹ̀ padà sílé bá àtìyàwó àti ọmọ wọn máa kí bàbá káàbọ̀, bàbá wọn ti lọ bí iṣẹ́ ó ti dé, àbí? Owó ẹ̀jẹ̀ bó tẹ̀ ṣe ń bọ̀ ó lè jẹ́ kílọ̀bù ló máa yà sí, anáwó yàfìyàfì. Àwọn lè bá jọ máa dé kílọ̀bù, àwọn náà máa ná owó ńláńlá, béèlì náà máa ń gbé kalẹ̀ lójú agbo. Owó ẹ̀jẹ̀ ọlọ́lọ́wọ́ye millions of naira tó ti gbà sọ́wọ́ bẹ́ẹ̀ yẹn kọ́wọ́ tó wá bá a. Ọjọ́ ò wá ní ìlú fẹ́ dá. Òṣèlú bó ba òbú lẹ́sẹ̀. Ará ìlú ò ní lè rìn síbi tó wù wọ́n. Pápápápápápá bọ́ ṣe ń yìn nìyẹn. Àsọ wípé kò sétò ààbò insecurity. Gbogbo àwọn tí wọ́n wá ń jáde Àpábíọ̀, wọ́n jí ọmọ gbé lọ́ṣùn ṣó débẹ̀. No, ìgbà tí wọ́n kó àwọn ọmọ Ẹdó òkè bẹ́ẹ̀ náà nífẹ̀ẹ́ APC tó Ẹdó ọmọdé ọ̀pọ̀họlọ̀ ṣó mẹ́nu bà ọ̀rọ̀ ìjínigbé tí wọ́n jíyàn gbé lọ́yọ̀ọ́. Àpábíọ̀ ṣó dárúkọ ìjínigbé tí wọ́n jí àwọn èèyàn gbé nínú National Assembly. Ṣùgbọ́n gbà tó ti wá di ìgbà election, gbogbo wọn mọ̀nà ilẹ̀ Yorùbá. Wọ́n délẹ̀ Yorùbá àbí wọ́n délẹ̀ Yorùbá? Torí ìbò tó ti ń rí wọn nìyẹn. Nítorí ìbò ẹ máa rí gbogbo wọn máa péjú pésẹ̀. Ṣùgbọ́n tí nǹkan bá ń ṣẹlẹ̀ sí ará ìlú ẹ̀ ní rí wọn àti ẹ̀ ti sọ nǹkan yẹn gan. Ṣé bí presidency wọ́n ní agbẹnusọ, wọ́n ní mídíà. Ọjọ́ wo ni nǹkan ti ṣẹlẹ̀ sí ará ìlú kẹ́rí pé kí wọ́n sọ pé àwọn sọ̀rọ̀ nípa ẹ̀? Wọ́n á ṣe bí ipa wọn ò gbọ́. Ṣùgbọ́n báyìí gbogbo ìròyìn tó ń jáde back to back lórí election, ẹ lọ wo ọ̀dọ̀ wọn bí wọ́n ṣe ń gbé back to back. Ṣùgbọ́n ará ìlú ò ní ètò ààbò, kò sí omi, kò sí iná, wọn ò ní dárúkọ ẹ̀, wọn ò ní mẹ́nu bà. Wọ́n ti máa sọ fún yín pé ṣebí Báyọ̀ Ọ̀nànúgà sọ about 2 months ago, ó ní there is no hunger in the land. Ó ní kò sí ebi nínú ìlú. Àwọn èèyàn kan bàbá rẹ̀ Tinubu ń lọ sí mọ́ṣáláṣí ní ọjọ́ kan ní Èkó ní wọ́n ń ga ẹ̀kọ́ sọ pé ebi ń pa wá o. Ó ní since then ó ní wọ́n dẹ̀ sọ dorin. Ìyókè kì í ṣe pé bóyá ebi ń pa àwọn èèyàn. Ó ní bọ̀bọ̀ kan ló kọ̀ sọ́ ńgbà tó rí mọ́tò ààrẹ lẹ́kọ̀ọ́ kọ̀ sọ pé ebi ń pa wá o. Ó láti gbà yẹn ó ní wọ́n dẹ̀ sọ dorin, kì í ṣe pé bóyá ebi ń pa ará ìlú. Ṣé ebi ń pa ará ìlú ni? Ebi ò pa ará ìlú. Ebi bá ń pa ará ìlú ni ṣé wọ́n máa tẹ́wọ́ gba 1,000 lọ́wọ́ wọn ni? Ebi ò pa ará ìlú o. Kò sí ebi ọ̀rọ̀ tó ń pa ará ìlú o. Àwa Yorùbá jẹ́ ká ronú ara wa. Now kò sígbà tí ìbò ilẹ̀ Yorùbá ò ní pín sí méjì báyìí. Ṣèyí Mákindé ti jáde síta. Ó bá dogun kó lè dìjà kó lọ̀rọ̀ náà báyìí o. Ó ti wá lẹ́tìkẹ́ báyìí. Ṣèyí Mákindé lákọ̀dédé rí fídíò tó ń jà ràn-ẹ̀ràn ẹ̀ bí wọ́n ṣe
bí wọ́n ṣe kó yẹ́bẹ́yẹ́bẹ́ bọ́n ṣe kó flag ẹ̀ sọ́wọ́ ni wípé Ṣèyí for president, Ṣèyí for president. Ibo ni òun àti ààrẹ Tinubu fẹ́ ti ni wọ́n ti fẹ́ pàdé báyìí o, gbàgede ibo nìyẹn o, gbọ̀ngàn ibo ni wọ́n ti fẹ́ pàdé báyìí nílẹ̀ Yorùbá o. Irú orin wo là ń kọ sí gbẹ̀du yìí? Ṣèyí Mákindé o must go for president ni o dojú ẹ̀. Ṣàǹgbá ti padà fọ́ báyìí, ó ti padà dojú ẹ̀ báyìí o. Ọ̀fọ́n ti tọ̀ sí gbẹ̀gìrì kẹ́lẹ́kọ̀ọ́ kó kẹ́kọ̀ọ́ ẹ̀ lọ́wọ́ ni lókù báyìí. Wọ́n yínra wọn ní àtàkọ́ọ̀dù àti APC gbogbo ẹ̀ ni wọ́n ń tara wọn, wọ́n ń ta síra wọn lójú ní mọ́tò APC kan náà lárí tó dáhùn òlù sára yẹn. Bàbá wa tó ní Tinubu kà bẹ́ẹ̀ ni òun ni wọ́n fi ọta ìbọn wọ́n fi dáhùn sí lára yẹn. Bọ́n ṣe ń yínra wọn nìyẹn o. Ní Ọ̀ṣun báyìí ó dọjọ́ Sátọ̀dé kó kálukú tó mọ̀ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀. Grace of God, Ambo will be sworn in as the elected governor of the state. Thank you. Ibi tó ti ń ta ọtí yìí wọ́n ti spray mọ́tò yìí báyìí wọ́n lè gba àwọn náà wọ́n lè spray gbogbo òkè àti ilẹ̀ ẹbí ìgbà bọ́ọ̀mù sí afẹ́gun bọ́ọ̀mù sí yẹn báyìí ìgbà tá à ń bọ̀ lánàá pé Ọlọ́run ló tẹ̀ ẹ́ kú kí ọ̀ sáré bọ́ sẹ́yìn báyìí ìgbà tó kú dànù ní Ọlọ́run ló yọ wá o. Ẹ fẹ́ dìbò ní. ẹsẹ̀ kan ló wà báyìí o ìyẹn dírẹ́fà yẹn. Máa pé ẹni adé ò sọ̀rọ̀, gbogbo wọn máa pé sọ̀rọ̀ ní mí. Wọ́n máa pé mo fara pamọ́ dọjọ́ òní ni. Ọjọ́ òní ti wá dé. Mo fi Ọlọ́run ọba búra. Mo tún fi Jésù Kristi búra. Àwọn tí ò bá ń ṣe APC ló bá jáde lọ́dọ̀ nìyí. Ẹ̀bẹ̀ ni mo bí bẹ́ẹ̀ wọ̀ ọ́. Ìwà tó bá sọ pé òní gbọ́rọ̀ sí wa lẹ́nu náà. A ti sọ fún yín o. Gbogbo unity odò ọ̀tún. Pátá APC lónìí. Ẹ bá aṣọ mẹ́gbẹ́dùn mi ò ní tẹ́ ìmú ẹ o. Ọmọ kékeré ní sí mi. Ẹni tó ń sọ̀rọ̀ yìí òun ni ó rán arákùnrin yìí níṣẹ́ gẹ́gẹ́ bí ìròyìn ṣe gbé jáde. Arákùnrin tí wọ́n ní ó fẹ́ lọ pa spíkà Ẹni Adé bí wọ́n ṣe kọ sí ìròyìn nìyẹn. Ẹni Adé òun ló rán arákùnrin tọ́wọ́ báyìí níṣẹ́. Ìwọ kí lorúkọ ẹ? Ló ní kí ni? Láti lè fi jọ wa. Ta ló tẹ̀lé wa? Kí lẹ wá ṣe bí báyìí? Kí ló tó wọṣọ ọlọ́pàá? Kẹ́kọ̀ọ́ ayé ọlọ́pàá. Ẹsẹ̀ náà NFS wà ní Ọ̀ṣun ni. Tó wà lọ́ṣun ni. Níbo ló wà? Níbo ló wà? Ẹ̀yin ènìyàn bá wa máa de àwọn ọ̀rọ̀ tí wọ́n ń bè lọ́wọ́ arákùnrin yìí o kì í ṣe ọlọ́pàá o dẹ̀ wọ aṣọ ọlọ́pàá wá sí Ọ̀ṣun. Ìlú tẹ́ ń sọ wípé wọ́n ń ṣiṣẹ́ leléyìí o. À ń sọ̀rọ̀ nípa safety àwọn ènìyàn, security. Ẹni tí kì í ṣe ọlọ́pàá torí pé wọ́n rán níṣẹ́ agbanipa ó wọ aṣọ ọlọ́pàá láti Èkó wá sí Ọ̀ṣun láti wá yìnyàn láti yìn ní nǹkan. Òun náà lè rí lọ́wọ́ ẹ̀yẹn pọ́ǹpì tó gbé sọ́wọ́. Adẹ̀ ní ìlú ń tẹ̀síwájú, adẹ̀ ní wọ́n ń ṣe iṣẹ́, adẹ̀ ní bàbá ń ṣe bẹ́bẹ́, wọ́n ń ṣe bẹ́bẹ́ gidi. Ara bẹ́bẹ́ tó ń ṣe náà lélẹ́yìí o. Àwọn náà ló ní àwọn ọmọ wọ̀nyí, APC náà ni wọ́n. Àwọn náà ní àwọn ọmọ tó ń produce lélẹ́yìí. Ọlọ́run ló mọ ọdún tó ti ń lo àwọn eléyìí. Ọlọ́run ló mọ ọdún tó ti gbé àwọn eléyìí sínú ìlú. Irú arákùnrin yìí báyìí eléyìí ò lè máa jẹ́ àkọ́ṣe ẹ̀. Ó pẹ́ tán ti ń lò ó pẹ́ tó ti lọ bá wọn ń pààyàn kiri. Tó tẹ́ bá ti rí ojú ẹ̀ dẹ̀ rí pé eléyìí àwọn ẹlẹ́gìrì gidi ni. Àwa sọ wípé kò sí ètò ààbò nílẹ̀ Yorùbá. Ṣé pé kì í ṣe Fúlàní nìkan ni ó ń gógun ja ilẹ̀ Yorùbá? Àwa gangan fúnra wa afogun jara wa. Àwọn adarí wọ́n fi ogun jara ìlú látàrí ipò owó political ambition wọn ni wọ́n ń lé mú kiri. Kí ló dé? Ẹ ṣe fẹ́ everybody sílẹ̀. Ṣé bí democracy lẹ́ni ẹ̀ ń ṣe àbí? Kì í ṣe ìjọba àwa ara wa tiwantiwa ni wọ́n ń ṣe ni. Kì í ṣe democracy ni, ṣe ìjọba ológun ni. Ẹ jẹ́ kí everybody dìbò fẹ́ni tó bá wù náà. Wá ẹ̀ tipátipá. Ẹ wo ọ̀rọ̀ arákùnrin tó ní kó declare lẹ́ni yẹn báyìí.
owó wọ́n ti fowó rà yẹn ọlọ́run ló mọ condition tí wọ́n gbélé yẹn lórí ọlọ́run ló mọ condition ọlọ́run ló mọ agreement tó wà láàrin wọn kí yẹn tó jáde ṣé dandan ni London democracy ẹ̀jẹ̀ ń tẹ̀ abẹ́mọ̀ wípé right àwọn ará ìlú lẹ̀ ń tẹ̀ mọ́lẹ̀ yìí ẹ̀ ń tẹ̀ ẹ̀tọ́ ará ìlú mọ́lẹ̀ ẹ̀dẹ̀ máa sọ pé when you see something say something nígbà tẹ́ ẹ̀ ń tẹ̀ ẹ̀tọ́ ará ìlú mọ́lẹ̀ ẹ̀ jẹ́ kí ará ìlú dìbò fẹ́ni tó bá wù wọ́n bẹ́ẹ̀ ṣe ń yìn wọ́n kiri bẹ́ẹ̀ lẹ́ ń ṣe gbogbo ẹ̀ kiri bẹ́ẹ̀ lẹ́ ń rán àwọn jàǹdùkú yín ẹ wo ẹni tó pera àwọn ní arúgbá obìnrin tó ń sọ wípé anybody bá jáde lọ́jọ́ ìdìbò àwọn máa gé ìka ẹ̀ obìnrin bó tẹ̀ bí wọ́n tẹ̀ ń pè ní arúgbá yẹn in fact ó kò tẹ̀ sandwell at all wọ́n ń pè ní arúgbá yẹn túmọ̀ sí wípé ó ti rúgbárí lọ́sùn yẹn túmọ̀ sí wípé oníṣẹ̀ṣe ni àbí toró ń sọ ó níbi ọdún ifá lòun ti ń bọ̀ ẹ jẹ́ ká gbọ́ lẹ́nu ẹ̀ mi mọ̀ pé arúgbá ọmọ ìta ti wà o ẹ wò kọ́ tó sọ àtọ́bìnrin àtọkùnrin wàá máa rí obìnrin míì bó bá ṣe máa ṣe gan máa pé ṣé obìnrin náà lélẹ́yìí wọ́n ti sọ wọ́n di ìdàkúdà wọ́n ti sọ wọ́n di ìdàkúdà àwọn ọmọ tí wọ́n nǹkan tí mo fẹ́ yẹ kí ará ìlú máa ronú lélẹ́yìí àpapọ̀ jùlọ ọ̀dọ́ àwọn ọmọ títí wọ́n ò lò wọ́n bó ṣe ń lo ẹ̀yìn yìí o ẹ wo ìyàwó Ṣèyí Tinubu tó bá ń jáde ìjẹ́ ẹ rí ó máa ṣe báyìí ó máa ṣe báyìí ìyàwó Ṣèyí Tinubu ẹ ti rí rí kó bọ́ síta ṣùgbọ́n ọmọ mẹ̀kúnnù àwọn ni wọ́n sọ di street girl street boy wọ́n bayé wọn jẹ́ mọlọ́mọlá àwọn ṣe dé tòrútòrú irú sísítà yìí báyìí ẹjọ́ ẹ lè bá irú èlò lẹ́mọ̀ tí wọ́n lè máa gbé fún báyìí bó ṣe wà yẹn wọ́n lè máa fún ju 50,000 bẹ́ẹ̀ yẹn báyìí tó bọ́ sáàrin ìlú tó kápá sókè àwọn máa gé ni àwọn tó bá jáde ẹ má lọ jáde o a máa gé kàyín a máa bẹ́ kàyín ni o níta gbangba obìnrin àwọn lè dẹ̀ lọ́kọ ńlé náà báyìí àrùn bẹ́ẹ̀ àwọn ọmọ tí wọ́n fi owó ń tọ́ wọn owó tó yẹ kí wọ́n fi tọ́ kẹ́yìn fi tọ́ àwọn ọmọ tiyín wọ́n fi ṣe ohun mèremère sínú ìlú àwọn fi ń tọ́ ọmọ títí wọ́n báyé títí yín jẹ́ ẹ̀ẹ́dẹ̀ ronú ara yín bẹ́ẹ̀ bá ti ṣe léyìí kiri street báyìí láàrin ìgboro ó pẹ́ ju oṣù méjì ẹ̀ báyìí owó yẹn báyìí tó bá ti kó fún yín ó ti tán jẹ́ kó padà wọlé bóyá àwọn tẹ́ ẹ rí àpábíọ̀ tó lóò wá ń dìklẹ́ àtàwọn tó jọ kó sòdí yìí báyìí bóyá ẹ máa rí lọ́ṣùn bóyá ẹ máa rí nílẹ̀ Yorùbá ó dé ìlú ẹ̀ gan ni tó bá ti lè dìbò tó ti wọlé báyìí báyìí nìyẹn wọn ò bá pa yín tán nínú ìlú kò kàn wọ́n mọ́ wọ́n ti dá Àbújá apẹ̀yìndà lọ́rọ̀ wọn tó gbẹ́kún ọmọ wọ́n ti lọ ó ti di another 4 years tó bá ti kù fẹ́fẹ́ ẹ lè rí wọn gan tó bá kù oṣù kan tó bá ti kù 3 days 2 days ètò election ẹ máa rí wọn láàrin ìlú kílẹ̀tì àpábí ò ṣe wá láti oṣù tó kọjá kílẹ̀tì wọn ò kó wọn wá láti oṣù tó kọjá kọ́ sọ pé kọ́ wá campaign lọ́sùn ẹ lè rí wọn tó bá ti kù kínkín níbẹ̀ yẹn akówó dé wọ́n bẹ̀rẹ̀ sí ni máa fọ́n ẹ báyìí ti gbà ọkọ̀ kan tẹ wà lánàá ẹ̀yìn ọkọ̀ ni wọ́n kó búrẹ́dì sí bí wọ́n ṣe ń jù ní wọ́n tó bá ní èèyàn ń ju oúnjẹ fún ẹran tó ń jù fún ẹdìyẹ wọ́n ṣe ń jù lélẹ́yìí àwọn adìyẹ náà wọ́n ń ṣàjẹ wọ́n ti sọ ará ìlú dàdìyẹ wọn ò bá sọ yín dàdìyẹ mọ́tò ò ní máa lọ lórí motion kò páàkì ó dẹ̀ ń ju búrẹ́dì ńlù yẹn dẹ̀ ń sátẹ̀lé ẹ̀ dẹ̀ ń tẹra yín mọ́lẹ̀ ẹ̀ dẹ̀ ń mú búrẹ́dì ẹni pé wọ́n ti sọ yín di ẹranko àwọn tẹ́ ń dìbò fún nìyẹn wọ́n sọ yín di ẹranko pátá wọn kà yín kó èèyàn tó tọ́ bá kà yín kó èèyàn ṣé kò yẹ kí wọ́n ní ètò fún yín ni yẹ kí wọ́n ní bí wọ́n ṣe kó bàtàkẹ́ fún yín lówó tó fẹ́ fún yín lóúnjẹ ṣé kò yẹ kí wọ́n fún yín pẹ̀lú ìbọ̀wọ̀ ìṣe bó ṣe ń fún ẹran lóúnjẹ ló yẹ kán ṣe máa fún yín lóúnjẹ ẹ̀ẹ́dẹ̀ ti máa tẹ́wọ́ kan wọ́n ti máa tẹra wọn mọ́lẹ̀ baálé ilé wọ́n ti máa tira wọn. wọ́n gé kàyẹ ní kàyọ̀ ní péjọlé lọ́jọ́ yìí
ajé tó lọ́dún fálì. Aruba kò sọ́nà lẹ́gbọ̀n náà Aruba ẹ̀nà ó ṣe dáadáa Aruba lọ ọmọ náà ọmọ wà rárá Ajé àfẹnusẹ o. ọlọ́sẹ̀ ọmọ bá gbé àwọn jàmbá yín ló ṣe náà. ṣẹ́rí gbólóhùn yẹn mi tẹ̀ kí fẹ́ ń gbọ́ kẹ́nìkan máa sọ wípé kí ẹlòmíì máa jáde ṣẹ́yìn nìkan lẹ nílùú ni ṣé APC nìkan ló ní ilẹ̀ Yorùbá ni tẹ́ máa sọ wípé kẹ́lòmíì máa jáde ẹni tó bá ti ń sọrú ìpèdè yẹn lẹ́nu illiterate pọ́nbélé ni jàǹdùkú lẹ́yìn olóṣèlú ni kẹ́lòmíì máa jáde ṣẹ́yìn nìkan lẹ nílùú ni no ṣé wọ́n òkè nígbà tí mi mọ̀ bóyá irú ẹni tó pè lárúgbá yà mọ̀ bóyá ó lọ iléèwé lóhùn náà ẹ bá mọ̀ ìtumọ̀ democracy ní máa sọ wípé kí ẹlòmíì máa jáde ìjọba democracy òun ló ń ṣe nínú Nàìjíríà kì í ṣe ìjọba ológun tẹ́ fi máa tẹ̀tọ́ ará ìlú mọ́lẹ̀ pé ẹlòmíì ò gbọ́dọ̀ jáde intimidation nìyẹn intimidate àwọn èèyàn nínú ìlú kan náà ní ilẹ̀ Yorùbá sí ilẹ̀ Yorùbá anybody kó dìbò fẹ́ni tó bá wù ẹ má fi tipátipá mú àwọn ènìyàn kí anybody kó dìbò fẹ́ni tó bá wù choice olúkálukú kó dìbò fún èwo lógún èwo ní wàhálà kí ló dé ẹ̀dẹ̀ fógun mọ́ àwọn èèyàn lọ́rùn ẹ̀dẹ̀ ń mọ́ àwọn èèyàn tipátipá ẹ̀dẹ̀ ń kógun jara ìlú lẹ́ni ẹ fẹ́ tú ìlú ṣe bó ṣe ń tú ìlú ṣe ní nígbà tó pé àwọn ẹ̀jẹ̀ tí ò ṣẹ́gun ẹ ti pa gbogbo àwọn ìṣẹ̀dá àwọn orí tẹ́ ti tẹ̀jẹ̀ wọn sílẹ̀ ṣé wọ́n máa súre fún yín ni tẹ́ ń pa wọ́n lọ́jọ́ àìpé nítorí ipò yẹn gan ṣé ẹ fẹ́ ju síbẹ̀ ni ṣé wọ́n sọ fún yín pé ipò yẹn gan ṣe permanent post ni tẹ́ bá débẹ̀ ní kúrò ń bẹ̀ mọ́ ni àbí kí ló dé tẹ́ kì í ní àròjinlẹ̀ tẹ́ ẹ̀ ronú lọ síbẹ̀ ipò tẹ́ ẹ̀ ń lé mú kiri tẹ́ ẹ̀ ń torí ẹ̀ ń para ìlú yìí ṣé ẹ̀ ní kúrò ń bẹ̀ mọ́ 4 years òpin ẹ̀ ètò bá dìbò fún lẹ́lẹ́kẹ̀ ètò bá wọlé ó ní lọ́kì nìyẹn bóde wọlé àlọ́jòkó ẹ̀ ọdún 4 ni lẹ́yìn ọdún 4 tó bá padà wá tó bá wọlé dédé bóde wọlé dédé ọdún 8 ó parí ẹ wá nírò wípé lẹ́yìn ọdún 8 ilẹ̀ Yorùbá iná lè fẹ́ padà wá o wá ẹ̀tẹ́ máa wá pa àwọn ènìyàn nítorí ìbò ọjọ́ kan nítorí ipò ọdún 4 tẹ́ fẹ́ jókòó sí tí kì bá ṣe pé wọ́n lọ ń jú pé àwọn eléyìí ń sin ìlú ni tó bá yẹ pé òṣèlú ni wọ́n ṣe tí kì í ṣe pé ọ̀jẹ̀lú ni tí ó tó pé à ń para wa lé lórí ni tó bá yẹ pé ní gbogbo àwọn European country bí wọ́n ṣe ń ṣe òṣèlú wọ̀nyẹn lẹ́yìn ń ṣe ni ṣe é máa para yín ni nígbà tí wọ́n pé ẹ lọ ń jí owó national cake ni ẹ lọ ń jí owó ń bẹ̀ ni ẹ sin ará ìlú ẹ ṣe kọ̀ọ̀kan sínú ìlú tẹ́ ẹ bá ń ṣe ìkọ̀ọ̀kan sínú ìlú tẹ́ ẹ lọ tẹ́ ẹ ń pọ̀ títí pé ẹ kọ̀ dágbádá bolẹ̀ sínú national assembly ẹ ń gba owó wardrobe allowance ìgẹrun allowance newspaper allowance fuel gbogbo allowance láyé ilẹ̀ ń gbà èló ni wọ́n san fún òṣìṣẹ́ èló ni ológun ń gbà àwọn ológun ẹlòmíì ti wà nínú igbó 10 years kò tí fojú kan òbí ẹ̀ kò tí fojú kan ẹbí ẹ̀ ẹ̀ ń fún wọn ní 50,000 wọ́n ní wọ́n increase ẹ̀ sí 100,000 100,000 yẹn wọ́n ti bẹ̀rẹ̀ sí san ṣó ṣe ń gbọ́ sétí ẹ̀yin tẹ̀ jẹ́ chairman tẹ̀ ń jẹ́ speaker tẹ̀ ń jẹ́ senator ṣàkàṣàkàlẹ̀ fi ń gbowó millions of naira lẹ́ ń gbà àwọn tó wà lójú ogun tẹ́ kó wọn sí igbó Sambisa tí wọ́n ti sọ wọ́n da láàbò ara èyí tí wọ́n ti pa ló ti pọ̀ jù bẹ́ẹ̀ bí wọ́n dẹ̀ pa wọ́n lójú ogun kò sí wípé nǹkan báyìí lè fẹ́ ṣe fún òbí wọn o àwọn ọmọ wọn wà ńlẹ̀ wá di ọmọ òrukàn wá di ọmọ aláìní bàbá ẹ wá ní insecurity wà nínú ìlú báwo ni insecurity ò ṣe ní wà àwọn ọmọ ológun tí wọ́n ń dà ńlẹ̀ yẹn tí bàbá wọn ń kú sójú ogun yẹn
tẹ́ ẹ̀ ń mójútó wọn yẹn ìgbà ó ní wọn ní district boy ọ̀nà rí yahoo wọn ò ní rí yahoo èyí tẹ̀yìn ṣe ojú yahoo lọ àgbà yahoo tẹ́ pé agbádálẹ̀ yìí fi ń yahoo ti yín àwọn ìka